Yeah, I'm back. Ẹ̀yin lólùfẹ́ mi, I'm back now, I'm back. Bọ́dún ti dé padà, ẹ̀yin lólùfẹ́ mi sórí ìkànnì yìí. Yeah, mo ní kí sáré wá fún yín ní short story yìí ni. Lórí ọ̀rọ̀ Portable àti gbajúgbajà òṣèré ni tá a mọ̀ sí Ọdúnládé Adékọ́lá. Òun ni mo ní kí sáré wá fún yín ní ìròyìn kékeré lórí ẹ̀. Ó ṣeé ṣe kí ẹ̀yin lólùfẹ́ mi kàn kẹ́ ti gbọ́. But fún àǹfààní àwọn tí wọn ò tí gbọ́, tí wọn ò tí mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin Portable àti Ọdúnládé Adékọ́lá, òun mo sọ pé mo ní láti wá mú information yẹn wá fún yín. Ẹ má gbàgbé, èmi náà ni mo promise ẹ̀yin lólùfẹ́ mi pé tí n bá ti rí information tí mo rí pé ó máa wúlò fún ẹ̀yin lólùfẹ́ mi, tá a máa rí ọgbọ́n kan àbí méjì kọ́ níbẹ̀, mi ò ní hesitate láti mú wá fún yín. Òun náà ni mo ní kí sáré wá fún yín. Ó wá pé mo wo fídíò yẹn, Ọdúnládé Adékọ́lá àti ìkan nínú àwọn ìyàwó Portable wọ́n pàdé ní location. Ó dàbí pé mo ti gbọ́ wípé wọ́n ní ìyàwó Portable yẹn pé ó ti ń ṣe eré orí ìtàgé tẹ́lẹ̀ kó tó tún ṣe padà sí bẹ́ǹsìn, I don't know, but èmi ò come across ẹ̀ rí, but àwọn èèyàn sọ ọ́ ló ti ń ṣe eré tẹ́lẹ̀ kó tó tún ṣe padà síbẹ̀. Mo ti gbọ́ pọ́n ní ó tún ṣe rìlíìsì múfì kan lẹ́nu ìjọ mẹ́ta yìí, maybe. So kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ni pé bí lady yẹn ṣe rí Ọdúnládé Adékọ́lá tó ń bọ̀, ó dẹ̀ sáré lọ pàdé ẹ̀, ó dẹ̀ kúnlẹ̀, ó dẹ̀ hug ẹ̀. Ọdúnládé náà dẹ̀ hug ẹ̀, Ọdúnládé dẹ̀ kí Ọdúnládé ní jọ ṣé o ti sọ fún ọkọ ẹ pé òun bọ̀ wá sí location ṣá, and then ṣé o dẹ̀ ti sọ fún ọkọ ẹ pé o máa hug mi ní location o, because mi ò fẹ́ wàhálà o. Ọmọ yẹn dẹ̀ kù sẹ́rìn, àfi bẹ́ẹ̀ ni pé Ọdúnládé Adékọ́lá mọ̀. But bí gbogbo wa ṣe mọ Ọdúnládé Adékọ́lá pé nínú 80% àwọn eré tó máa ń ṣe, nínú 100% àwọn eré tó máa ń ṣe, 80% inú ẹ̀ comedy ni. Lójú tèmi, àpárá lè mí kà sí, ẹ̀fẹ̀ lè mí kà sí. But to be surprised, báwo ni Portable ṣe mọ̀ pé ìyàwó ẹ̀ ọ̀gì Ọdúnládé Adékọ́lá ní location? Ṣé ẹ ti rí nǹkan tí mo máa ń sọ fún ẹ̀yin lólùfẹ́ mi wípé má ṣe òun lògùn má mọ̀. Ṣé ẹ rí nǹkan tó ń jẹ́ kí n máa repeat statement yìí ni pé fún àǹfààní àwọn tó jẹ́ pé tó bá gbọ́ information mi wọ́n á ní na lie. Mo ṣe máa ń sọ fún wa pé no, má ṣe òun lògùn má mọ̀. Nǹkan tẹ́ ẹ bá ti gbọ́ táwọn èèyàn sọ síta, tó bá tiẹ̀ wá kọ́ máa kọ́ sí pé ẹ fẹ́ gba kíní yẹn ní 100% lóòótọ́, ẹ fún ní 50-50. Ẹ má máa jẹ́ ká sọ pé na lie mọ̀. Na lie ta ti ń ṣe sẹ́yìn, òun ló bá wa débi ta dé lórílẹ̀ èdè Nàìjíríà tá a wà yìí. Èmi tẹ̀sọ́nà o, tí n bá gbọ́ nǹkan, èmi ò ní bá wọn ṣe na lie mọ̀. Màá fi sọ okay o, mi ò fẹ́ gba ọ̀rọ̀ yẹn ní 100% o, máa dẹ̀ fi sórí 50-50 pé ó lè jẹ́ bẹ́ẹ̀, ó lè má jẹ́ bẹ́ẹ̀. So life continue. So ìbéèrè mi wá ní pé báwo ni Portable ṣe mọ̀ pé ìyàwó ẹ̀ ó ọ̀gì Ọdúnládé? Ibi tí ọ̀rọ̀ má dẹjà tó ti ń ṣẹlẹ̀ nìyẹn. Ó ṣeé ṣe kó jẹ́ pé nínú àwọn tó jọ wà ní location tó ń kámẹ́rà, òun ló jù sórí afẹ́fẹ́. Portable ò sáà sí ní location, kò sí ń bẹ̀ náà. Ok, bóyá ó rí lórí social media pé ìyàwó òun ọ̀gì Ọdúnládé, ó wọnú DM Ọdúnládé Adékọ́lá lọ, ó gbá Ọdúnládé Adékọ́lá ní gbólóhùn pé òun ò fi fámìlì òun ṣeré o, pé tí ó bá ṣe pé bóyá òun wọ láǹkọ̀ọ̀kan àti nǹkankan mọ́ Ọdúnládé ni o, ó yẹ kóun cast Ọdúnládé ni o. Ẹ jọ̀ọ́, kí ló fẹ́ cast bẹ́ẹ̀? Kí ló fẹ́ bá Ọdúnládé fà? Ṣọdúnládé kìsì ìyàwó ẹ̀ ni, àbó bá Ọdúnládé lórí ìyàwó ẹ̀? Àbí ṣé kò ṣe ìyàwó ẹ̀ ló lọ bá Ọdúnládé tó kí, tó dẹ̀ bọ̀wọ̀ gẹ́gẹ́ bí ọ̀gá sọmọṣẹ́ tó dẹ̀ kí? Inú mi dẹ̀ dùn gbà tí Ọdúnládé náà dẹ̀ máa reply ẹ̀. ó
dẹ̀ fohùn pẹ̀lẹ́ reply pé kò rí bó ṣe ro eré lòun ń ṣe o nǹkan kan bẹ́ẹ̀ yẹn àpárá lòun ń dá ti tòun o my boss Ọdúnládé tiẹ̀ tún pè ní my boss but kí ni nǹkan tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ òun ni pé ṣé tán bá ń pèèyàn ní wèrè ṣó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kó tún máa lọ bugi jẹ tán bá lórí èèyàn ò pé ṣó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kó tún máa hùwà ẹni torí ò pé tán bá léèyàn ń hùwà tí kò dáa ṣé kò yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kó tiẹ̀ pa ìwà yẹn mọ́ Portable wọ́n ń pè ẹ́ lóní jàgídíjàgan wọ́n ní kò sẹ́ni tó lè bù wọ́n ní kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí wọ́n ní kò síbi tó lè jà wọ́n ní kódà ibi tó gbé worst dé promoter tó ń promote ẹ̀ ó tún bá jà àwọn tó ń gbé tráfù gbogbo wọn ló ń bá jà ojoojúmọ́ kò síjọ́ kan tó ń complain yẹn pé o ṣe nǹkan tó dáa rí tó bá tiẹ̀ jẹ́ pé ifá tó dá fún ẹ náà ni pé kò máa ṣe wérewère bí òbúkọ ìwọ gan ò dẹ̀ pààrọ̀ inú ẹ kó o pa ọ̀dọ̀fin inú ẹ kó o dẹ̀ bára ẹ sọ̀rọ̀ ṣòro ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo lè gòkè mo lè sọ kò sẹ́ni tí mi ò lè sọ̀rọ̀ sí kò sẹ́ni tí mi ò lè bú kò sẹ́ni tí mi ò lè gbéná wojú ẹ̀ ìjọ kan ló máa ṣe sáwọn tó yẹ pé wọ́n máa ṣègùn ẹ̀ o ìjọ kan ló máa ṣe sáwọn tó yẹ pé wọn ò ní dáríjì ẹ̀ o jẹ́ kí n wá rán ẹ létí gbogbo èyí tó ti ṣe àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn àìmọye àwọn tó yẹ pé wọ́n rẹ́kọ̀dù ẹ̀ ìyẹn ogún ọdún ṣé gbogbo òun mọ́lẹ̀ Yorùbá tó wà ní ṣé òun mọ́lẹ̀ Yorùbá tó wà ní ṣé mọ̀ gbogbo àwa tá à ń bẹ sọ̀rọ̀ tá à ń gbẹ́ ẹ̀ nímọ̀ràn a sì nífẹ̀ẹ́ ni o tí wàhálà ẹ̀ bá délẹ̀ tán ìwọ fún ara ẹ ló máa dájì yẹ o kò sẹ́ni tó máa bẹ kódà ọmọ ò ní bẹ jẹ́nu ẹ̀ ìyàwó ò ní bẹ jẹ́nu ẹ̀ fún ara ẹ ló máa dájì yẹ o torí pé kí ni wọ́n ń bẹ sọ́lọ́tún wọ́n ń bẹ sọ́lọ́sìn ìwọ gbàgbé pé ilẹ̀ Nàìjíríà tó wà yẹn ilẹ̀ Yorùbá tó wà yẹn ó mọ̀wé kan tó ń pa ń bẹ̀ ni ìyẹn ogún ọdún wọn ló máa ń jóni lọ́wọ́ fẹlifẹli kò ń ṣe yẹn tó ń gúnú odó o torí mo mọ̀ pé ìwọ náà tún súnmọ́ àwọn àgbà o ti súnmọ́ àwọn àgbà ṣó wá àwọn àgbà tó wá ń súnmọ́ yẹn wọn ò gbà ẹ́ nímọ̀ràn wọn ò bẹ ẹ́ sòtọ́rọ̀ irú àwọn àgbà tó ń súnmọ́ yẹn ló yẹ kó máa sọ fún ẹ pé Portable dẹ́ẹ́dẹ́ẹ́ mìíràn ọ̀ ìyẹn ogún ọdún ó máa ń jóyàn lọ́wọ́ ó máa ń jóyàn fẹlifẹli kò ń ṣe yẹn tó ń gún nínú odó sórí ìtò ṣe sí àwọn ọmọ Ìbàdàn I'm telling you wọ́n bẹ hàǹgì ẹ̀ ni wọ́n bẹ hàǹgì ẹ̀ ni jẹ́ kó o tún lọ ṣe sí àwọn èèyàn kan tí wọn ò ní dáríjì ẹ̀ Ọlọ́run jẹ́ kó o rí wàhálà o ṣé wọ́n máa ń sọ pé you are a Mr. Wàhálà trouble ó ń gbénú ẹ wàhálà ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni tó o bá rí wàhálà I bet you ò ní dúró àwọn tó bá mọ wàhálà àwọn tó bá mọ̀ tó mọ wàhálà wọ́n ń pariwo síta sórí wàhálà tí ó ń pariwo yẹn tó sọ̀rọ̀ ẹ di Mr. Wàhálà tó sọ̀rọ̀ ẹ di Mr. Trouble tó sọ̀rọ̀ ẹ di Mr. Cause Trouble yẹn tí trouble yẹn bá dé ò ní wò tán ò ní lè dúró wò tán tó bá lọ ṣe sáwọn tó máa sọ pé yà ṣó sọ pé Mr. Wàhálà ni ẹ ok èmi gan Master Wàhálà mo á fẹ́ bẹ́ẹ̀ fa wàhálà yẹn wọ́n máa rí àwọn ọmọ wàhálà ẹ̀gbọ́n wàhálà àbúrò wàhálà ọ̀nkú wàhálà wọ́n máa wá jáde sí ẹ̀ngbà yẹn gbogbo àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn Ọlọ́run sórí wàhálà tó ń pè yẹn Ọlọ́run ò ní jẹ́ kó rí torí tó o bá rí tó bá fi lè fà ẹ́ délé ẹjọ́ pẹ́rẹ́ èèyàn kan ló gbé ẹ lọ sílé ẹjọ́ o wọ́n kàn máa rí pé èèyàn 20 ni ó ń bẹ ṣiṣẹ́ ẹjọ́ ni wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ pé ẹjọ́ ẹni tí mò ń bá fa wàhálà lélẹ́yìí èwo lẹ́yìn wọ́n máa rán ẹ létí wípé níjọ́ báyìí wàhálà tó bá mi fà mo rẹ́dí àti fẹ́ bẹ́ẹ̀ fà báyìí déètì báyìí tó ní àwọn ọmọ Ìbàdàn ní POP wàhálà yẹn mo fẹ́ bẹ́ẹ̀ fà báyìí déètì báyìí tó sọ pé ìwọ ló ń bá wọn tọ́jú ọmọ Aláàfin Ọ̀yọ́ wọ́n máa wá yọ àwọn ẹ̀sùn ẹ yẹn wọ́n máa wá yọ fún ẹ wọ́n máa rí pé adájọ́ gbé bíi 25 cases sí ẹ níwájú ìbẹ̀rẹ̀ ló máa mọ̀ pé yà nǹkan tó ń pè ní wàhálà lélẹ́yìí o ò tí ì rí wàhálà o kàn ṣe ń pè ní o ti ń fẹnu ara ẹ pè and it's coming for you it's coming for you ó kàn dùn mí pé àwọn àgbààgbà tó ń súnmọ́ àwọn tó ń ṣoògùn fún ẹ àwọn tó ń kí ẹ láyà wọn ò sọ fún ẹ wípé ibi títẹ nìkan parí sí níbẹ̀ ní tẹlòmíì ti bẹ̀rẹ̀ ó yẹ kó máa gbà ẹ́ nímọ̀ràn kó o ṣe dẹ́ẹ̀dẹ́ mìíràn ilẹ̀ ń yọ̀ Portable ilẹ̀ ń yọ̀
ilẹ̀ ń yọ̀ táyé bá ń yẹ ni níṣó ló yẹ kéèyàn máa ṣọ́ra torí ayọ̀ torí yẹn òun là kéré fi ṣe ń tàn ó dàbẹ́ ní pé gbogbo àwọn tó súnmọ́ ẹ gbogbo àwọn tí ẹjọ́ ń kóra yín káàkiri wọn kì í gbà ẹ́ nímọ̀ràn Ọlọ́run wọn kì í gbà ẹ́ nímọ̀ràn bóyá wọ́n dẹ̀ ń gbà ẹ́ nímọ̀ràn bóyá ìwọ ló listen sí wọn bóyá wọ́n ń bẹ́ ẹ sọ bóyá wọ́n ló gbà sí wọn lẹ́nu mo dẹ̀ mọ̀ pé ó sì ní bàbá ó sì ní ìyá ó kù ṣeé ṣe kí àwọn náà kúkú máa gbìyànjú àti bẹ́ ẹ sọ pé kó lè ṣéǹjì kó jáwọ́ kó ná wọn wà tó ń wù yìí ó ṣeé ṣe kó má gbọ́ sí wọn lẹ́nu àmọ́ ohun tó ń kìlọ̀ fún ẹ̀yin èèyàn tẹ́ bá ń ṣe báyìí wàá rí tó bá yá ẹ̀yin lólùfẹ́ mi àwọn òkú ní ṣe káà má sọ títí wa ẹ bá mi ṣí ẹ fídíò yìí ẹ jẹ́ kó comfortable lára ó ṣeé ṣe kó jẹ́ pé ìta sọ yìí òun ló máa kó sí nínú tó máa jẹ́ kó change ó ṣeé ṣe kó jẹ́ pé ìta ń wí yìí òun ló máa bá ẹlẹ́dàá ẹ̀ nílé tó máa jẹ́ kó change because tí ò bá change ewu ń bẹ lóko lóńgẹ́ gan fúnra rẹ̀ ó léwu lòun náà o gbogbo àwọn tó ti ṣẹ̀ sẹ́yìn kó má jẹ́ pé níjọ́ tí ó bá máa lọ ṣe èèyàn kan tí yẹn máa lóun fẹ́ bá ta tán òun ni gbogbo àwọn tó ti ṣẹ̀ sẹ́yìn gbogbo wọn máa wá dìde ogun sí i kó má lọ wà surprise pé tó o bá lọ dé kóòtù níjọ́ kan wá kàn rí pé èèyàn kan ló bá jà èèyàn 20 ló open case against ẹ a kàn máa yà ẹ́ lẹ́nu ni ò ní mọ̀ wípé ìyẹn ogún ọdún ó ń gbóná Yorùbá ló ní o òwe ní o ìyẹn ogún ọdún torí yẹn wọn ló máa ń jóyàn lọ́wọ́ fẹ́lifẹ́li kò ń ṣe yán tá à ń fodógún tá à ń jẹ o ọ̀rọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwà ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwà tó ti hù sẹ́yìn wọn á kàn gbé jáde fún ẹnjọ kan ò ní expect ẹ tí wọ́n gan fúnra rẹ̀ gan tó tiẹ̀ ti gbàgbé ẹjọ́ gbogbo ẹni tẹ́ bá mọ Portable ìfẹ́ táwa ní sí òun láti ṣe ń bá sọ ìfẹ́ tá a ní sí òun ló ń jẹ́ ká máa bá sọ Portable my another advice for you òun ni pé sórí gbogbo àwọn tó o bá rí tó bá ń bẹ̀ sọ̀rọ̀ lórí platform any platform tó bá wù kó jẹ́ tó bá ń bẹ̀ sọ̀rọ̀ lórí wípé Portable rọra nǹkan tó ń ṣe yìí ó kù díẹ̀ káàtó wọ́n nífẹ̀ẹ́ ni o má rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀ o má rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀ wọ́n nífẹ̀ẹ́ ni torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ náà ni ọmọ máa bẹ́ sòtọ́rọ̀ tó tún máa mú lọ́tà tó tún máa sọ ara ẹ̀ di ọ̀tá wọn tó tún máa sọ̀rọ̀ sí wọn ṣé Ọdúnládé tó lọ ń yájú sí yẹn má dán wò táwọn fáǹsì ẹ̀ tán bá kọjú sí ẹ táwọn fáǹsì ẹ̀ bá kọjú sí ẹ ò ní wò tán o má lọ bẹ̀rẹ̀ wọ́ọ̀ tó ní lè parí má lọ bẹ̀rẹ̀ o owó tèmi ní òun lèmi ń yá ẹ orí bí Ọdúnládé ṣe reply ẹ orí bó ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ jẹ́ kó mọ bẹ́ẹ̀ o jẹ́ kó tán síbẹ̀ o jẹ́ kó end síbẹ̀ o tó bá lọ fọ́dà mọ̀ n tó bá rí ń díẹ̀ kò fara mọ́ o àbọ̀ lásán fọmọlúàbí wọ́n ní tó bá dénú ẹ̀ á dòdìndì àwọn òkú ní yé bẹ́ẹ̀ sọ àwọn máa bẹ́ẹ̀ sọ torí ìfẹ́ tá a ní sí ẹ òun náà la ṣe ń bẹ́ẹ̀ sọ ẹ lọ́dún fẹ́ mi ẹjọ́ a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Portable àti Ọdúnládé Adékọ́lá ẹjọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV gbogbo yín tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín inú ò ní tán wọ yín àbùdíntolókun àbùdíntolásà ẹni títí ẹ ti bàjẹ́ lágbára Èdùmàrè kò ní bá ti ń jẹ́ lágbára Èdùmàrè ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe yẹn owó lẹ́ máa fi gbà ọmọ lẹ́ máa fi gbẹjọ lágbára Èdùmàrè ẹ ò ní fi gbókù ọmọ sí lágbára Èdùmàrè mo tún padà bọ̀ tí n bá tó rí ẹni information tí mo rí pé ó máa wúlò fún ẹ̀yin lólùfẹ́ mi tó máa jọ ṣe gbogbo aláǹfààní gẹ́gẹ́ bí promise mi ò ní hesitate láti wá mú fún yín ẹ ṣé gan ire o.